èèyàn mélòó ti pa níbo àti bó ló ti pa wọ́n sáà ìbò lájà. Take her to the room and let them pour her water if there's any place so that they can pour her water so that the camera cannot be on her face. Ìjọba tí Buhari ti ń ṣe láti bàtà ti wà lọ́mọdé ìpọ́njú ló máa ń yọrí sí. Wọ́n sọ fún wọn gbogbo nǹkan tó máa ń ṣẹlẹ̀. Ó dàbí pé mi lẹ́nu mi gbọ́rọ̀ nígbà náà. Ibì kan bẹ tó o gbọ́dọ̀ mọ̀ wò. Wo àwọn ìròyìn, wo àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà, nílẹ̀ Yorùbá. Ibo nípò nǹkan dé dúró. Farabalẹ̀ máa wò ó. Yorùbá Gidi TV. Ìkànnì rẹ ni o. Ó yá subscribe, like ẹ, ju kọ́mẹ̀ntì ẹ síbẹ̀. Máa wo ìṣó. Kékeré ibi tó bá dà lèmi rè, ibi tó bá dà lèmi ọ máa lọ, ibi tó bá dà lèmi rè, ibi tó bá dà lèmi. Mo ń fa àkókò ìsọfún àpò ẹ jẹ́ ká jọ máa wo Yorùbá Gidi, Yorùbá TV, Yorùbá Gidi. Síbẹ̀ wípé ikú eléyìí tí wọ́n fi pa ọmọ ọlọ́mọ aláìmọwọ́mẹsẹ̀ Olúwabámiṣé Àyànwọlé ó sì ń gbóná girigiri lára mọ̀lẹ́bí àti gbogbo àwọn ọ̀rẹ́ àtàwọn abiyamọ tó gbọ́ nípa ikú ẹ̀. Ọmọ tí ń rìnrìn àjò jẹ́ẹ́jẹ́ tó wọkọ̀ BRT nípínlẹ̀ Èkó tí wọ́n sì gbé pa tí wọ́n yọ nǹkan lára ẹ̀. Ó dà èyí la ṣì ń jẹ lẹ́nu tí ò kúnná toríṣiríṣi àwọn ìṣẹ̀lẹ̀ míì tún fi bẹ̀rẹ̀ sí í farahàn. Ẹnu àìpẹ́ yìí la tún gbọ́ pé wọ́n ká ọmọ kékeré kan mọ́ dispatch rider lọ́wọ́ àmọ́ tí iléeṣẹ́ ọlọ́pàá tún ní ẹni tí wọ́n bá ọmọ lọ́wọ́ ẹ̀ yẹn o kò jí ọmọ gbé o, ọmọ èèyàn ẹ̀ ní o, ìyá ẹ̀ ló gbé ọmọ lé lọ́wọ́ o, àti pé rọ́ ń bẹ nínú ọ̀rọ̀ ọ̀hún àti pójú òótọ́ ẹ ṣáà máa bá wa bọ̀ lórí ètò yìí níkànnì Yorùbá Gidi TV. Bó o báyìí tí subscribe sí ìkànnì yìí tẹ́lẹ̀ tẹ subscribe tó bá tẹ subscribe tán tẹ agogo ìránnilétí yẹn láìkí fídíò yìí kí o sì fi comment ẹ kó drop ẹ síbẹ̀. Lórí ọ̀rọ̀ Bámiṣé tí wọ́n pa ẹ̀yin náà ti rí gbọ́ àbí bẹ́ẹ̀ báyìí tí rí gbọ́ ẹ jẹ́ n kọ́kọ́ já yín sí wípé dẹ́rẹ́bà ọkọ̀ bọ́ọ̀sì bus rapid transit BRT ní gbogbo èèyàn mọ̀ sí Andrew Nice lórúkọ dẹ́rẹ́bà ọkọ̀ yẹn. Ẹ̀yin náà ti rí gbọ́ bẹ́ẹ̀ bá sì ti rí gbọ́ ẹ jẹ́ n ṣàlàyé fún yín o wípé ọwọ́ ti bà á, ó ti fojú balẹ̀ ẹjọ́, ó ti káwọ́ rán pọ̀yìn rojọ́, wọ́n sì ti ní kó máa lọ sí ọgbà ẹ̀wọ̀n náà kán fi pamọ́ síbẹ̀ fún 30 ọjọ́ gbáko 30 days tí ìgbẹ́jọ́ fi máa tẹ̀síwájú lórí ọ̀rọ̀ ẹ̀ lórí ẹ̀sùn pé ó lọ́wọ́ nú ikú tó pa Olúwabámiṣé Àyànwọlé. Bẹ́ẹ̀ sì rèé wọ́n ní ó ti kọ́kọ́ fipá bá a lò pọ̀ kí ó tó pa á pẹ̀lú àwọn kan tí wọ́n gbìmọ̀ pọ̀ wọ́n tún yọ nǹkan lára ẹ̀ ní Yaba Magistrate Court ni wọ́n ti gbẹ́jọ́ ẹ̀ ní March 11. Àlàyé ọ̀rọ̀ ń bọ̀. Àmọ́ ṣá o mo fẹ́ kẹ́ ẹ kọ́kọ́ gbọ́rọ̀ díẹ̀ náà ẹ gbọ́ ọ̀rọ̀ eléyìí tí Olúwabámiṣé tó sọ kẹ́yìn, ọ̀rọ̀ tí ó tẹnu Olúwabámiṣé jáde kẹ́yìn kó tó di pé wọ́n pa á lálẹ́ ọjọ́ tí wọ́n gbẹ̀mí ẹ̀ yẹn. Ẹ gbọ́ ohun tó sọ kẹ́yìn kẹ́rì pé ara gan ti ń fún pé ṣé kúkọ́ ló dé ibi. Wọnú mọ́tò yẹn báyìí èèyàn pátápátá ni màmá jókòó sí ẹ̀yìn ni mo wà ìlú wà lẹ́yìn orí dráìvà yẹn ló ń wúlò gbọ́nàgbọ́nàgbọ́nàgbọ́n ẹ̀ títí rí orúkọ bóyá nọ́mbà bóyá ọtí yẹn ní ẹ̀yìn ìlú ṣáà fàdúrà ẹ̀sìn wàlẹ́ ọkọ mi ò balẹ̀ má sọ fẹ́ ní gbòdì má sọ fẹ́ ní gbòdì tó ní mo mọ̀ sí ìlú masáré lọ fún yọba àti lórí wọn máa wà fi ṣe mí ṣe yẹyẹ tí kòkó bá ṣẹlẹ̀ ṣe ààrẹ o. Bámiṣé ń sọ fún ọ̀rẹ́ yẹn pé kó má sọ fẹ́ nìkankan o. Ìbájẹ́pọ̀ mọ̀ ìtú burúkú táwọn ará bí ìfẹ́ pa ṣé bí ìbá pariwo ìbá gbá gíláàsì kódà bóyá ìbá bẹ́ dàálẹ̀ nínú ọkọ̀ yìí, ṣùgbọ́n kò mọ̀ wípé ikú ti dé tán ara lásán ló ń fú. Ó dáa ìyẹn là ń sọ lọ́wọ́ tó bá yẹn lọ́kàn jẹ́ níṣẹ̀lẹ̀ míì tún ṣẹlẹ̀ kó tó wá di pàlàyé ọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ kó tó di pé wọ́n mọ̀ ṣe ẹ tún wojú arábìnrin yìí ná. Ọmọbìnrin tẹ̀ ń wò tí wọ́n wọ̀ láṣọ ẹ̀yẹ yìí orúkọ ẹ̀ ṣe fẹ́ mọ̀ Chidinma Ojukwu lórúkọ ẹ̀ ń jẹ́. Òun lóbìnrin kan báyìí
táriwó gbòde kan tó pa ẹni tó jẹ́ adarí olùdásílẹ̀ iléeṣẹ́ tẹlifíṣàn kan Super TV ìyẹn Michael Ataga. ó ní wọ́n wá wọ̀ láṣọ ẹ̀yẹ yìí tí wọ́n tún dé ládé. ẹ lè mọ ìrádé nínú fọ́tò yìí ṣùgbọ́n wọ́n pàpà dé ládé náà. ẹ ládé kínni adé Misel ni wọ́n dé Misel 2022 ní Kirikiri Correctional Facility. fọ́tò ẹ̀ náà lẹ́ ń wò ó lásìkò tí wọ́n mú lọ sẹ́wọ̀n nígbà tí wọ́n dájọ́ ẹ̀wọ̀n fún nígbà náà lọ́hùn. òun lẹ́ ń wò yìí. wọ́n wá dé ládé wọ́n wọ̀ láṣọ ẹ̀yẹ ní ọjọ́ 2022 International Women's Day ni wọ́n wọṣọ fún ẹ̀rí Misel nìyẹn Misel 2022. ẹni tí wọ́n wá pa ń kọ́ ẹni tó pa tiẹ̀ gbé nìyẹn àbí kí la fẹ́ sọ. ìdí nìyí tí ọ̀pọ̀lọpọ̀ ọmọ Nàìjíríà fi ń pariwo pé ẹni tó bá pààyàn kàn máa ṣe ìdájọ́ tó nítumọ̀, ìdájọ́ tó báláǹsì pẹ̀lú ikú tó pa onítọ̀hún kàn máa ṣe fún un. bó tiẹ̀ jẹ́ pé oríṣiríṣi ìdí lárábìnrin kàálẹ̀ wípé ó mú kóun pa ẹni tó ní iléeṣẹ́ TV yìí Super TV yẹn Michael Ataga. oríṣiríṣi ìdí ló kàálẹ̀ ṣùgbọ́n ojú ẹni tó pa nìyí lẹ́gbẹ̀ẹ́ yìí ńlẹ̀ ń wò ní fọ́tò ẹ̀ lẹ́ ń wò yẹn. oríṣiríṣi ìdí ló kàálẹ̀ pé reason báyìí ló ń fi pa ìdí báyìí ló ń gbò tí ẹ̀ tún yẹ́ fẹ́ mọ́ sọ pé òun ò pa mọ́. ṣùgbọ́n tí mò ń gbìyànjú àti ṣàlàyé ni pé bí wọ́n bá kọ̀ láti ṣèdájọ́ tó yẹ lórí ikú tó ń pa àwọn èèyàn wọ̀nyí, ìgbà wo ni ìṣekúpani ò ní máa pọ̀ sí gẹ́gẹ́ bí wọ́n ṣe pa ọmọbìnrin Bamise yìí, ọmọ ọlọ́mọ tó jẹ́ pé kó lè dání ń bá kiri. wọ́n sì ròyìn ẹ̀ pé ọmọ dáadáa ni, wípé ọmọ dáadáa ni kó tó di pé wọ́n pa á nípa àyà yìí. gbogbo ẹ̀ wọ́n ń ṣe nítorí pé wọ́n fẹ́ rówó, wọ́n ń ṣe nítorí pé wọ́n fẹ́ lọ́lá òjijì, wọ́n fẹ́ lówó òjijì, wọ́n fẹ́ lọ́rọ̀ òjijì. ìgbà táwa ń sọ̀rọ̀ nípa ikú tó pa Timothy Adégòkè pàápàá, nígbà tá à ń sọ̀rọ̀ tá à ń pariwo justice for Timothy lórí Adédoyin tí wọ́n wọ́ lọ sí ilé ẹjọ́ tó náà ń jẹ́jú pàkó ní ọgbà ẹ̀wọ̀n báyìí níbi tí wọ́n fi pamọ́ sí. àwọn kan sọ pé ó ṣe le tó bẹ́ẹ̀. ìdí tó fi le tó bẹ́ẹ̀ ni pé kí ìṣẹ̀lẹ̀ ìṣekúpani má bàa pọ̀ sí i. àwọn èèyàn tó jẹ́ pé wọ́n ti kúndùn kí wọ́n pààyàn nítorí owó, kí wọ́n pààyàn nítorí ọ̀rọ̀. ọmọbìnrin tí wọ́n wá fún pè ní Misel ṣe mọ̀ pé ó gba owó jáde lákàǹtì ẹni tó pa nígbà náà. ibẹ̀ yẹn kọ́ ni mò ń bọ̀ o. àyàbá lásán sì ní gbogbo yẹn, ṣùgbọ́n ẹ kọ́kọ́ wo fídíò yìí ná kẹ́mọ tó ń ṣẹlẹ̀. ọmọ ọdún mélòó ni ẹ? ọmọ bo ni ẹ? Sorry Cloud. nọ́mbà kíni? níbo? Madam, go sit down. Leave woman. Just woman lọ jókòó. See, beg me woman come on. ta ló ní bọ́wọ́ ẹ̀? níbo ló ti rí? níbo ló ti rà? níbo? èlò? 30,000. What is the name of the person that has? ta ló ta fún ẹ? kí lórúkọ ẹ? Lukú. kí ló fi ń ṣe? èèyàn mélòó ló ti pa? níbo àti bó ló ti pa wọ́n? sáà ìbò lájà? under bridge. èèyàn mélòó ló pa lájà under bridge? èèyàn méjì. kí ló ṣe fún ẹ tó pa wọ́n? ọjà inú ìjà o? ìjà ayé àti ẹyẹ èwo ni wọ́? ayé ni ẹ. sáà ìbò ló tútù pa yàn? ìbẹ̀jùlẹ̀ ní sáà ìbò ń bẹ̀jùlẹ̀ kí? èèyàn mélòó ló pa ń bẹ̀? kí ni ètò ìṣẹ̀lẹ̀ mẹ́tò fi pa wọ́n? níbo ló máa ń tọ́jú bọ̀ ẹ sí? inú ilé? ta ló pa bọ̀bọ̀ ibo yẹn ní Ṣẹ́gun Tẹ̀dó tó ń ta aṣọ? ọ̀rẹ́ ẹ kí lórúkọ ọ̀rẹ́ ẹ? ẹ̀mí lójú. ta ló wá pa Ọ̀sàrọ̀? Jaido? níbo ni Jaido wà? nígbà ló ti rí gbẹ̀yìn? ẹ̀mí lójú tó pa kíníbo ni ẹ wà nígbà ló ti rí gbẹ̀yìn tó pa bàbá tó ta aṣọ? òṣèré Ṣẹ́gun lánàá. èèyàn mélòó ló wá ti rọ́ọ̀bù?
o kì í jalè ayé ni ẹ láti gbà lọ join 216 ta ló initiate ẹ òtùkú ta lọgá ẹ ta lórí ẹyẹ. fídíò yẹn ń fi hàn wá bí tọ́rọ̀ nǹkan dé dúró. àwọn ọmọ míì tẹ́ ẹ̀ lérò pé wọ́n lè ní ìbọn ní ọwọ́ wọ́n ní nǹkan ìjà lọ́wọ́. àwọn ọmọ míì tó jẹ́ pé ẹnu gbà ṣe bí ládùúgbò wa ní ń gbé tẹ́ ẹ bá mọ iye èèyàn tẹ́lòmíì ti pa ẹ̀rù ó bà yín. òun sì ní iléeṣẹ́ àwọn ọlọ́pàá ni wọ́n tún ti ń halẹ̀ ní ìsìn wípé àwọn gan fẹ́ daṣẹ́ sílẹ̀ wọ́n láwọn ó daṣẹ́ lẹ̀ fọ́sẹ̀ méjì àwọn ò fi ṣèkìlọ̀ fúnjọba ilẹ̀ Nàìjíríà pé ẹ̀yin fúnra yín ẹ̀ tọ́jú wa. nígbà táwọn ọlọ́pàá tó yẹ kí wọ́n máa dáàbò bò lù kí wọ́n ṣààbò lórí ìlú kí wọ́n múṣẹ́ wọn bí iṣẹ́ tí wọ́n bá lè múṣẹ́ wọn bí iṣẹ́ mọ́ nítorí wípé àwọn gan wò pé ayé àwọn láìfò àwọn wà nínú ewu àwọn gan wò pé àwọn ọmọ àwọn àtìyàwó wọn ò jẹun kánú kí wàá lè retí pé kó ṣẹlẹ̀ ńlùú. ọ̀nà dà tí wọ̀daràn ò ní pọ̀ sí ọ̀nà dà tí wọ́n ní máa pààyàn ṣòwò ọ̀nà dà tọ́lọ́pàá ò ní fẹ́ gbàbẹ̀ tẹ́lẹ̀ ọ̀nà dà tọ́lọ́pàá ò ní gbowó lọ́wọ́ ẹṣẹ́ ọ̀lẹ̀ pé bó bá pààyàn ó máa pààyàn bó bá jalè ó máa jalè. kọ́ máa jí mọ́tò gbé kọ́ máa jalè ọlọ́run gan support yẹ èmi faramọ́ ó bá pé àdìmọ́nì yẹn á pèsè we are for a number wàá gbọ́dọ̀ láyọ̀ tàlà bíyà gbogbo ilé ẹ̀ka tí mo sọ yẹ kí n ṣe pé agbọ́dọ̀ ṣẹ́ẹ̀kì tó yẹ ká ṣe nọ́mà. ọlọ́pàá tí ń bojú ọlọ́pàá jẹ́nu ẹ̀yin náà rẹ́rìn pẹ̀lẹ́jú àtònù ìyà tí ń tò lẹ́nu torí pé ó fẹ́ gbowó. èmi ò sọ pé ó dáa bí wọ́n ṣe ń gba owó bọ̀bẹ́ o àmọ́ ṣèjọba náà ṣe dáadáa ṣé ẹ máa láyé ọ̀rọ̀ táwọn ọlọ́pàá ń ṣe ni lórí ọ̀rọ̀ yìí tán fi láwọn ó strike. àwọn ọlọ́pàá Nàìjíríà ti fọn mú wọ́n pinnu láti daṣẹ́ sílẹ̀ fún ọ̀sẹ̀ méjì wọ́n ní ìjọba àtàwọn alákòóso wọn parọ́ mọ́ àwọn lórí ọ̀rọ̀ owó oṣù ní March 10 owó oṣù ọ̀hún níjọba ti sọ pé àwọn ó bá wọn fi kún àwọn ó fi kún káwọn fọkàn balẹ̀ látẹ̀yìnwá wọ́n ní gbò wá di March 10 ìjọba wa tún wá kéde pé àwọn ọmọ ti fi owó kún owó oṣù òṣìṣẹ́ àwọn ọlọ́pàá tó sì jẹ́ pé irọ́ ńlá ni wọ́n pa mọ́ wọn wọ́n nítorí ìdí èyí ńkọ́ àwọn ó strike ọ̀sẹ̀ méjì wò kí ìjọba ó fi mọ̀ lára kán lè mọ̀ pé nítorí pé báwọn ṣe rí bí gbogbo ẹ̀ ṣe ń lọ yìí ó ti hàn wípé ìjọba ò ṣetán láti sanwó oṣù àwọn ọlọ́pàá láti fi owó kún owó oṣù àwọn ọlọ́pàá ẹ wá máa gbọ́ mi àgbọn asuu náà ọpẹ́ tí wọ́n ti ń jókòó wọ́n ń pé bìrìkòtò pẹ̀lú àwọn tápẹ́ra wọn láláṣẹ lẹ́ka ètò ẹ̀kọ́ àwọn tí wọ́n jẹ́ aṣojú ìjọba Nàìjíríà gbẹ̀yìngbẹ̀yìn gbogbo ìjókòó wọn pàbó ló já sí. ǹjẹ́ bí ẹ̀kọ́ bá dáa ṣọjọ́ iwájú orílẹ̀-èdè yìí ò ní dáa bí ètò ẹ̀kọ́ bá dáa ṣáwọn yahoo á tún pọ̀ sí i bí ètò ẹ̀kọ́ bá dáa ṣé nǹkan ò tún ní rọgbọ díẹ̀ sí jù báyìí lọ Nàìjíríà bí ni àwọn tí wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ asuu ẹgbẹ́ òṣìṣẹ́ olùkọ́ láwọn ilé ẹ̀kọ́ gíga yunifásitì ńlẹ̀ yìí wọ́n pé bíríkòtò wọ́n ní àwọn ò tún fi kún sáà àsìkò táwọn ó lò láti fi sọ pé àwọn daṣẹ́ sílẹ̀ ní o wọ́n tún ti fọ̀sẹ̀ méjì míì kún bó o bá lọ́mọ ní skúùlù tètè ké sọ́mọ ẹ kó máa bọ̀ nílé torí pé wọ́n ti fi ọ̀sẹ̀ méjì kún strike yìí o wọ́n níjọba kùnà láti tún ilé ẹ̀kọ́ ṣe wọ́n níjọba kùnà láti sanwó oṣù wọn bó ṣe yẹ láti ṣàfikún ẹ̀ ìjọba kùnà láti ṣe àwọn ètò tó yẹ fún ètò ẹ̀kọ́ tó já gaara lórílẹ̀‐èdè wọn nítorí ìdí èyí ńkọ́ kán gbàgbé bó ṣe ń lọ bí ìjọba bá kọ̀ láti dá àwọn lóhùn àwọn náà àwọn ó bá ìjọba fà á gidi ni torí pé strike nìkan dídaṣẹ́lẹ̀ nìkan lè dé tíjọba gbọ́. ẹ̀yin èèyàn mi iṣẹ́ tó ti gbọ́ bẹbẹ tó ṣẹlẹ̀ lónìí nílé ẹjọ́ o ìyàwó DCP Abba Kyari tó ọlọ́pàá tó dójú tàwọn ọlọ́pàá tó dójú ti iléeṣẹ́ ọlọ́pàá Nàìjíríà ìyàwó rẹ̀ mọ̀ dákún kóòtù bí ó ti ń wo ìpàkọ́ ọkọ rẹ̀ lọ lásìkò tí wọ́n mú ọkọ ẹ̀ lọ sí àtìmọ́lé lónìí lẹ́yìn ìgbẹ́jọ́ ilé ẹjọ́ gíga tí ń bẹ nílùú Àbújá lónìí ọjọ́ 14 oṣù kẹta ọdún 2022 ní ọjọ́ ajé Monday o ẹni bò ló ṣe ṣẹlẹ̀. They should take her to the room. Let them pour her water if there's any place so that they can pour her water so that the camera cannot be on her face.
opened it. Adájọ́ ilé ẹjọ́ onídàájọ́ Emeka Nwite ló gbọ́ ẹjọ́ náà lónìí tó sì pàṣẹ pé kí wọ́n ti Abba Kyari mọ́lé ni o, pé kí wọ́n tì mọ́lé náà torí bí wọ́n bá yí fílẹ̀ lásán tí wọ́n yí túlẹ̀ á jẹ́ pé ó lọ́nà ẹsẹ̀ yárò ẹ ò ní rí ààbò ẹ̀ àlọ́ nìkan lẹ́rìí sì ni yóò japa. Ẹ̀sùn oríṣiríṣi sì rèé lọ́rùn Abba Kyari yìí o, ọ̀gá ọlọ́pàá tẹ́lẹ̀ rí tí wọ́n gbá yọkúrò nídìí iṣẹ́ ọlọ́pàá ó lọ́wọ́ nínú jìbìtì lílù torí ọ̀rọ̀ ti Hushpuppi tí ń bẹ nílùú òkèèrè nílẹ̀ lókè òkun lọ́hùn-ún wọ́n ní ó lọ́wọ́ lónú ẹ̀ ìyẹn ń gbá àwọn èèbò ń gbá gbogbo èèyàn lórí íńtánẹ́ẹ̀tì. Bákan náà òun ló tún ń bá wọn ṣe òwò oògùn olóró cocaine ohun tí ẹ̀ tún ní ògbúùkù adarí ọ̀gá nínú ṣíṣe òwò cocaine ẹni tá a bá ní agbójú okùn lé òǹgò tẹ́ni àgbà báyìí o ọ̀gá ló jẹ́ ò nílé iṣẹ́ ọlọ́pàá. tó ń tẹnu ẹ̀ náà ni former minister of works ambassador Ibrahim Musa Kazaure bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ o. Ó wí pé ẹ̀wọ̀n ló yẹ kó ń gán ó wà báyìí pẹ̀lú irú ìwà burúkú eléyìí tóun ti wù nígbà tóun wà nípò. Ó ní láti 1999 ẹ wọlé ọ̀rọ̀ wò ó ní gbogbo àwọn tó ti ń darí orílẹ̀-èdè Nàìjíríà sùkẹ̀ ó níbi igbó ni wọ́n ń darí ẹ̀ sí àpò ara wọn ni wọ́n mọ̀ tara wọn nìkan ni wọ́n mọ̀ ṣe ni wọ́n ń ṣèṣe bámúbámú moyó owó òlu ni wọ́n ń kó mi ní tí ò jẹ́ kí gbogbo nǹkan kó bọ́ sí dáadáa nù. Ẹ tó gbọ́n táyé Fáyọ̀ṣe ẹ̀gbọ́n tó náà sọ former governor Èkìtì. Àti EFCC all because I forewarned Nigerians wọ́n ṣe kìlọ̀ fún gbogbo Nàìjíríà pé nǹkan tó máa ṣẹlẹ̀ lábẹ́ ààrẹ Buhari lélẹ́yìí. Mo sọ fún wọn pé Buhari ò ní ọ̀nà àbáyọ sí ìṣòro Nàìjíríà. Mo sọ fún wọn pé gbogbo ìjọba tí Buhari ti ń ṣe láti bàtà ti wà lọ́mọdé ìpọ́njú ló máa ń yọrí sí. Mo sọ fún wọn gbogbo nǹkan tó máa ṣẹlẹ̀ ó dàbí pé mi lẹ́nu mi gbọ̀rọ̀ nígbà náà. Gbogbo àwọn alágbára tó wà ní Nàìjíríà dákẹ́. Lẹ́yìn báyìí ọ̀rọ̀ tí mo sọ gbogbo ẹ̀ ló ṣẹ o. Ohun olódodo kì í ta àfi tó bá jẹ́ pé ó dìgbà tó bá ti ń bálé ó bá ọ̀nà ṣé kò bálé bànà báyìí. Èmi ni gómìnà àkọ́kọ́ tó kọ́kọ́ ṣòfin kì í ṣe pé mo kórìíra Haúsá Nàìjíríà rere ni wọ́n ṣùgbọ́n àwọn èèyàn búburú tó gbàgbòrò kan tó ń pààyàn èmi ló kọ́kọ́ ṣòfin nílẹ̀ yìí tí mo ṣòfin pé ẹnikẹ́ni tó bá ṣe báyìí màálù ògbúdọ̀ rìn lágbo báyìí bẹ́yìn náà rí gbogbo màálù báyìí wọ́n ti gbàgbòrò wọn ò gbà lẹ́kìtì nìkan wọn ò gbà ní gbogbo bí àgbáyé. Òfin tí mo ṣe yẹn ni ọ̀pọ̀lọpọ̀ state wa kọ́pì báyìí òun náà kọ́pì lọ sí Benue òun náà kọ́pì lọ sí Taraba ìgbà tí mo ń ṣe lọ́jọ́ yẹn wọ́n ní we can't do it how you say it's on the zone nígbà tí wọ́n fẹ́ rí gbogbo àwọn èèyàn wọn ti yín wọn lọ́rùn tán báyìí kan tán pa wọ́n bí ìgbà tí èèyàn pa bo màálù kí lọ̀rọ̀ já sí báyìí. Ẹ̀sìkìsà mo lò látijọ́ mẹ́ta mo ń wojú gbogbo àwọn èèyàn nígboro àánú wọn ṣe mí. Ìdajì àwọn èrò tó wà lẹ́kìtì lẹ́ni wọn ò lè pa 500 naira látàárọ̀ dalẹ́ kò wá lọ́mọ lọ́dọ̀ kò ní ìyàwó lọ́dọ̀ kò ní ìyá ìnira ìwà ògògò wọ́n bá ní nǹkan gògò tó bá rójú ẹlòmíì lẹ́kìtì báyìí wà wọ́ndà. Nígbà tí mo ń ṣèjọba mo máa bọ́ síta màá máa wo bá nǹkan ṣe ń lọ màá sá lọ síbí màá sá lọ sọ́hún màá sá lọ síbí màá ya ilé bí màá lọ sọ́dọ̀ ẹlòmíì tó yẹ pé kò lè retí mo lè wá léhùn. Gbogbo èèyàn ló ń fọwọ́ kàn mí tí màá bọ́lẹ̀ tí màá fẹsẹ̀ rìn ẹlòmíì lójú títì yẹn láti ní ẹsẹlẹsẹ ẹjọ ìṣàánú mi mo fún ọ̀pọ̀lọpọ̀ níṣẹ́ lójú títì. Ṣùgbọ́n Èkìtì fúnra wọn ti rójú ayé báyìí wọ́n ti lo ní fake Nipa Point and Oroquin fake wọ́n ti lò ara yín ń pọ̀ abá ti wà ní kékeré wọ́n ní ká lo Oroquin o wọ́n wá tún fún ẹ oògùn kan sí pé kó rárá yún Ọlọ́run á kó yín yọ torí mo mọ̀ pé ó ti lé ó lè kókó kò rọrùn mi ò kì í fẹ́ sọ̀rọ̀ púpọ̀ torí mo mọ̀ pé ohun tó lóṣèlú gan yẹ kó sọ ará ìlú ti ń fara bá yàgò lóṣèlú dàbí signboard ni ta ni this way to ará ìlú gan wọn need this way to because they are already to there ìyà ẹ̀ pọ̀ jù
tẹ́ bá wo commerce state one thing very poor, things are bad. So opposition figure ni mí, ṣùgbọ́n mi ò fẹ́ kí bí ìbàjẹ́ bẹ́ẹ̀ ṣe níbi tí mi kì í sọ̀rọ̀ rárá, mi kì í wá sí gbòòrò àfi kọ́ máa sọ pé Fáyọ̀ṣe ni ó jẹ́ ká ta o, ni ó jẹ́ ká tọ́ o, Fáyọ̀ṣe ni ó jẹ́ ká ṣe o, Fáyọ̀ṣe tí n bá lọ síbòmíì gan àwọn ọlọ́jà tó wà ń bẹ̀ wọ́n á lọ lé wọn kúrò, wọ́n á lọ díìlì pẹ̀lú wọn. Ẹ wo condition àwọn lọ́balọ́ba náà sà, ibi a bá wà tán ti ń jọba gbé ọba ìlú tádàbọ̀n bò láì ṣe dérègbè. So ìlú ló lè gbára wọn sílẹ̀ sà. President Buhari ó ga ẹ sà, ẹkọ́nọ́mì Nàìjíríà yìí ó pẹ́ tí mo ti pariwo bó ti dojú délẹ̀, mo kékeré ó ti dojú délẹ̀. Gbogbo nǹkan tó yẹ kán ṣe fún mi nígbà tí mo ṣe gọ́vnà ń bí fún Èkìtì wọn ò fún mi, Paris Club ìgbẹ̀yìn yẹn wọn ò fún mi, budget support ìgbẹ̀yìn yẹn wọn ò fún mi, torí pé Fáyọ̀ṣe ẹnu ẹgbọ̀rọ̀. Ó dáa wọ́n bá máa ṣètò Nàìjíríà lọ́jọ́ iwájú, wọ́n lọ́kùnrin yóò bá wọn lọ́wọ́ sí ìdìbàjẹ́ orílẹ̀-èdè yìí, wọ́n lọ́kùnrin ó kékeré fúnfún ẹ̀. Gbogbo àwọn tó ṣẹ̀ wá ń sọ̀rọ̀ ọ̀hún ṣe náà ń bú mi nígbà yẹn. Ọ̀rọ̀ Nàìjíríà pèsè jẹ́ o, kí má dẹ̀ tàn yín, kàkà kó sàn lára ọmọ ìyá àjẹ́ ṣe ló lé sí o. Ará ìlú láti gbára wọn sílẹ̀ láìpẹ́ nu lọ́jọ́ kan, torí pé nígbà tí wọ́n ń ta tí Jonathan lọ ráìsì. wulẹ̀ ẹ fi iye tí wọ́n ń ta ráìsì ilẹ̀ ńgbà Jonathan lọ, lóòótọ́ gbogbo wa ló mọ̀ pé wọ́n ṣe, ṣùgbọ́n nígbà tẹ́yìn gan fúnra yín wà ń pò ẹ̀yin náà lọ́wọ́ ń bẹ̀, gbogbo àwọn olóṣèlú yìí pátá ni wọ́n lọ́wọ́ ń bẹ̀, gbogbo wọn pátá ni. Ìbájẹ́ wípé gbogbo yín ti ń ṣe dáadáa látẹ̀yìnwá, ṣé ìlú ó wà nípò tí ìlú wà lónìí tí ò rojú, tí gbogbo nǹkan fọ́jú pọ̀, tí gbogbo ẹ̀ fọ́pọ̀ mọ́yọ̀ yìí, gbogbo yín pátá náà ni. Ìdínú tí Sunday Igboho fi gbéra, tí gbogbo àwọn ọmọ Yorùbá fi ń pariwo pé Yorùbá nation la fẹ́, Yorùbá nation la fẹ́, táwọn ẹ̀yà Ìgbò náà ń pé Biafra ńkọ́, Biafra ni ẹjẹ́ fààyè gbà, ṣèjọba fààyè ẹlẹ̀, ṣèjọba fààyè ẹlẹ̀ ó ní ń sìn. Ẹ wo àwọn ọlọ́pàá, wọ́n ń sọ pé àwọn máa strike ọlọ́sẹ̀ méjì. Ẹ wo ASUU, ẹ wo bí wọ́n ṣe strike, wọ́n tún ti fọ̀sẹ̀ méjì míì lé. Nígbà tó jẹ́ pé ńgbàkigbà táwọn tó wà nílé aṣòfin pàápàá bá láwọn fẹ́ ṣòfin, àwọn èyí ṣòfin tí ó mú ìtẹ̀síwájú bá àwùjọ wa, àwọn kì í ṣòfin tí wọ́n ṣe míì náà tó dá o, pé wọ́n ṣe tó dá o, ṣùgbọ́n èyí tó pọ̀ jù nú ẹ̀, èyí tí ó favour tiwọn, tí ó jẹ́ kí ọbẹ̀ tiwọn kó lépo lórí, òun ni wọ́n máa ń ṣe. Ẹ̀yin náà wo òfin kan tí wọ́n sáré gbé kalẹ̀ lọ́jọ́ mẹ́ta yìí, Ọlọ́run ni ò jẹ́ tí ìgbà wọlé, tí wọ́n ní ẹni tó bá ti wà ń pò rí o, former governor o, wọ́n ṣe léyìí fún, wọ́n ṣe tọ̀ fún, ṣe fẹ́ mọ àwọn nǹkan tó sọ fún, odidi ilé wọ́n kọ́ fún, owó kódà fún mọ̀lẹ́bí wọn, ó mà ṣe o. Okay, ẹ̀yin náà ẹ wò díẹ̀ náà, mò ń bọ̀ lórí ẹ̀. Let me help you there. Befitting mansions built for them by the state government in their state capital and either in Lagos or Abuja. And the minimum recommended is a 5-bedroom house. Then furniture allowance for befitting furniture of the aforementioned property, and this furniture will be changed every 3 to 4 years. 100 million as gratuity, 100% of current basic salary of the incumbent and deputy, that is full salary for former governor for life. Brand new Jeeps and Hiluxes, which will be replaced every 3 years. 300% basic salary for car maintenance. 300% of basic salary for utilities, Nipa, water. 5 million monthly to pay for steward, cook, driver, personal aid, and security. Female security is also required for spouses. 100% of basic salary for entertainment. Medical allowances within the country and
overseas for an unspecified number of family members for life. And it even applies to those who have more than one wife. I rest my case. Let me ask you this. Abẹ́ rí nǹkan fídíò tẹ́ wò tán mo mọ̀ọ́mọ̀ fún yín fídíò yẹn wò ní lórí ètò kan tí wọ́n ti kà á lẹ́yọkọ̀ọ̀kan èjèèjì ìpinnu wọn èyí tí ilé aṣòfin tẹ́nìkan ilé aṣòfin gbé kalẹ̀ gẹ́gẹ́ bí àbá. Abẹ́ rí àwọn ò ronú kí wọ́n ó dábàá pé kí ètò ẹ̀kọ́ dáa sí i. Wọn ò dábàá tó yẹ kí wọ́n ṣe fún ẹgbẹ́ ASUU. Wọn ò dábàá tó yẹ kí wọ́n ṣe fún àwọn ọlọ́pàá orílẹ̀-èdè tó rí tíṣẹ́ wọn ò fi dáa sí i táàbò owó ò fi dájú. Bọ́rọ̀ àwọn ọmọ ológun ó ṣe wà nípò tó dáa. Bóò ni wọn ò ṣe ní mọ́ pààyàn kiri mọ́. Báwo làwọn àgbẹ̀ wọn ó ṣe mọ́ rí ní tó dáa jẹ síkùn. Bóò làwọn tíṣà náà ó ṣe mọ́ fẹ́ràn gidi jẹun tíyà ò ní jẹ wọ́n. Gbogbo yẹn ò sí nínú àbá tóun lè dá ń tiẹ̀ tí wọ́n lè mọ́ gbé kalẹ̀ nílé aṣòfin. Lóòótọ́ wọn máa dáwọn àbá kọ̀ọ̀kan tó dáa ṣùgbọ́n èyí tó pọ̀ jù èyí tí ó mú kí ọbẹ̀ tiwọn kó ní epo lórí ni èyí tí ó mú kí ìgbáyégbádùn tiwọn kó skrum dùdù káyé tiwọn nítumọ̀ sí ni. Wọn ò ronú ọmọ mẹ̀kúnnù ìyẹn ò kàn wọ́n rárá bí ti wù ọmọ ìyẹn ló sì bá orílẹ̀-èdè jẹ́ débi ó dé yìí. Mínísítà kan ní Ghana ó ṣe nǹkan kan tó wúùyàn lórí púpọ̀. Ìbá jẹ́ pé àwọn tí wọ́n jẹ́ àwọn tá a fi sípò àtàwọn tó wà ní ṣàkóso ńláńlá lórílẹ̀‐èdè yìí wa Nàìjíríà báwọn náà bá lè máa ṣe dáadáa bẹ́ẹ̀ ni bó ní nǹkan ìbá ti dùn tó orílẹ̀‐èdè yìí bá ti dáa. Irú àwọn ìṣẹ̀lẹ̀ káwọn kọ́mínì kan lórílẹ̀‐èdè míì kí wọ́n wá sórílẹ̀‐èdè wa ń bí kí wọ́n fún wọn lówó kán gbowó bọ̀bẹ́ kán panu mọ́ kò ní máa ṣẹlẹ̀. Kí wọ́n fẹ́ gbé pírójẹ́ẹ̀tì kalẹ̀ pírójẹ́ẹ̀tì yẹn títì tí wọ́n fẹ́ ṣe kán ṣe lálájàmbàkù títì rádáadáa lẹ́yìn oṣù bíi mélòó kan kó bẹ̀rẹ̀ sí di páńpẹ́ kú fáwọn aráàlú ìyẹn ò ní máa ṣẹlẹ̀ wọ́n mọ̀ ṣiṣẹ́ wọn dáadáa. Káwọn kan wá kí wọ́n fẹ́ wá kọ́lé gogoro ilé gàgàrà irú eléyìí tó ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́ lẹ́nu àìpẹ́ yìí tó wó lulẹ̀ kán wá fẹ́ kọ́ láì tẹ̀lé òfin kán wá nítorí pé àwọn oníṣẹ́ǹjì díẹ̀ dání ẹgbà kẹ́ ẹ̀ panu mọ́ irú ẹ̀ ò ní máa ṣẹlẹ̀. Ẹ ti ẹ̀ jẹ́ n fi fídíò yẹn hàn yín kó tó di pa àmọ̀ dánu dúró lórí ètò tòní ẹ jẹ́ n fi fídíò yẹn hàn yín ná. In your own country, can anybody do this? It's madness. It's madness. The owner of this property is not bigger than this country. The owner of this property is not bigger than this country. Even the president of the republic, with all the executive powers in his hands, can't do this and won't do this. What kind of indiscipline is this? And we sit in this country and allow this nonsense to go on with impudence. You enter into the road corridor, creating inconveniences to all those who use this stretch of the road. You have destroyed the road. And you think you have the power to do that? You should be arrested and prosecuted. It's national security here. Yes, this man must be picked. Please pick him. Pick him. And arrest him. Put him in the car. This nonsense will not be allowed in our country. Foreigners come into our country and engage in all kinds of things. You destroy public road, public property. Because of this property, can you do this in your own country? Arrest him. And national security should stop the construction. And anybody engaged in it, please arrest all of them. Arrest all of them. Come. Everybody should come. Everybody should come. Arrest all of them. Stop whatever you're doing and come. Everybody. Hey, everybody should come. Stop whatever you're doing and come. Hurry up. Can this be done in your own country? Can you do this in your own country? Come on, line up. Hurry up. The people of Hurry up. Nigeria. Ẹ rí bó ṣe tutọ́ sókè tó fojú gbà á ṣé ní Nàìjíríà tí ń ṣe wọ́n lè ṣe rú ẹ̀ bí àwọn Ọlọ́run ó gbé àwọn adarí dìde tí wọ́n ó lè jà fún ìlú yìí fún kí ìlú yìí lè dáa ṣùgbọ́n ṣá
àwọn èèyàn wa ti ń pariwo pé Yorùbá nation àwọn kan wá wò pé ẹgbọ́n náà bí Yorùbá nation náà bá délẹ̀ ṣé àyípadà eré òde bí ṣé gbogbo ẹ̀ náà àyípadà ṣé kìí ṣe irun tójú wá ń rí lónìí ni ó bẹ̀rẹ̀ sí rí pẹ̀lú àlátèmí ńlá o àtàkíyèsí mi àyípadà eré òde àkíyèsí mi ni pé a fọwọ́ tó dáa múlù wá sí i ẹgbọ́n nǹkan tí bàbá Akíntóyè sọ. Signature tá à ń ṣe yìí náà wá pé 5 million 10 million lóṣù kan yìí a ní ìdí ẹ̀ o àwa Yorùbá ní ìdí ẹ̀ o a ní ìdí láti ṣe quickly ká bá lè gbé síwájú àwọn ìjọba ayé ká lè gbé síwájú United Nations. Ńgbà a ti ṣètò a ti ṣe rally a ti ṣe kọ̀wé a ti ṣe lecture a ti ṣe oríṣiríṣi ibi tí ìjà náà wá dé báyìí ni pé a gbọ́dọ̀ lọ síwájú ìjọba ayé ká lọ sọ fún wọn wípé à ń fẹ́ ìlú tiwa lọ́tọ̀ kúrò Nàìjíríà ká tó lè ṣe yẹn a ní ìdí láti gbé ọ̀rọ̀ signature síwájú pé 5 million Yorùbá people ló sign ẹ̀ láàrin oṣù kan òbí oṣù méjì pé àwọn ń fẹ́ country tiwọn lọ́tọ̀ ìgbà yẹn la máa lẹ́nu láti sọ̀rọ̀ ìgbà yẹn la máa lẹ́nu láti béèrè ìgbà yẹn la máa lágbára láti demand wípé nǹkan tá à ń fẹ́ nìyẹn ìgbà yẹn ló máa ṣeé ṣe fún wa o torí a jẹ́ ká tètè ṣe a ti súnmọ́ ẹ̀ǹdì ìjà yìí tá a bá ti lè dé United Nations tá a lè kó gbogbo nǹkan tá a lè kó sílẹ̀ síwájú wọn àti ní máàpù country wa àti ní population census wa a ní language kan náà. We are one culture. We are àmọ́ boundaries ilẹ̀ wa àti gbogbo wọn yẹn ó wà lọ́wọ́ wa. Ṣùgbọ́n àti ní pé ẹnu Yorùbá lélẹ́yìí ọ̀rọ̀ Yorùbá lélẹ́yìí. A ní ìdí láti gbé síwájú United Nations o. Ẹ jẹ́ ká tètè ṣe. Èmi bàbá yín, èmi gan-an mo máa sign ẹ̀ lálẹ́ kí n tó lọ sùn. Mo fẹ́ kí kálukú sign ẹ̀ kẹ́dẹ̀ pé gbogbo àwọn ọmọ yín, gbogbo ìyàwó yín, gbogbo ọkọ yín pé kẹjẹ ká ṣe kó pé 5 million within the next 1 month. Ngbà tá à ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ní pé oṣù méjì èmi ò gba oṣù méjì o oṣù kan péré lèmi gbà pé a máa fi ṣe 5 million yẹn. Ẹ kú iṣẹ́ o kálukú sọ fúnra rẹ̀ pé a máa rí kinní lóṣù kan. A máa rí lóṣù kan. Ẹ bá wa ṣe rìkọ́dù àárín yẹn kẹ́ pé fún wa o. A bẹ̀rẹ̀ lénìí ó tó dé time yìí ní April ká ti lè pariwo pé a ti rí 5 million wá o nǹkan tó dáa fún Yorùbá nìyẹn. Just 1 month of hard push for this we can have our 5 million votes in less than 1 month. Mo bẹ̀ yín o ẹ jẹ́ ká ṣe bẹ̀. Á dáa fún Yorùbá á dáa fún Oòduà o mọ̀mọ́ wa onítìrí á dáa fún yín. Agbọ́fẹ́kẹ́ yìí náà kẹ́ sọ díẹ̀ mọ́ nǹkan tí mo sọ yẹn kán bá máa fi ẹ ṣe. Ẹ ṣé sà. Ẹ jọ̀ọ́ ẹ bá wa fi ọkàn sí bí àwọn bàbá wa ṣe sọ kí ó lè tètè wá sí ìmúṣẹ torí lára pé kó tètè wá sí ìmúṣẹ ni ká ní òmìnira tiwa ká kúrò nínú nǹkan burúkú lójú ò gbọdọ̀ rí létí ò gbọdọ̀ gbọ́ tẹnu ò gbọdọ̀ sọ tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè Yorùbá tí ò dẹ̀ ń ṣe nínú ìran wa kò ń ṣe ní ìpínlẹ̀ wa kò ń ṣe nínú heritage wa a gbọ́dọ̀ continue báyìí ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká tètè ṣe kíákíá kí ìrìn àjò yìí náà lè yá kíákíá because tá a bá ti ṣe ń sìn a ti sọ fáyé nìyẹn o wípé àwa la sọ bẹ́ẹ̀ àwa la fẹ́ bẹ́ẹ̀ kò ń ṣe pé bóyá wọ́n rò pé à ń ro sọ ni àbákanṣe ń rò àrò ó ti yá wa ní kíákíá ni tá a bá dẹ̀ ti lè ní 5 million signatures lágbára Ọlọ́run a máa ní structure tiwa a máa ní àwọn èèyàn tá a máa fi sí aṣojú àwọn bàbá mọ̀ ń pa ẹ̀ àwọn tó máa ṣe aṣojú a máa yan aṣojú àwọn tó máa jẹ́ ti state àwọn tó máa jẹ́ ti counties tá à ń pè ní local government and àwọn tó máa jẹ́ ti municipalities the municipal areas tá à ń pè ní wards gbogbo wọn pátá la máa yàn àwọn èèyàn tí wá tó máa wà lórí ilẹ̀ Yorùbá lọ́dẹ̀ máa bẹ̀rẹ̀ sí gbé ìgbésẹ̀ lórí pé a ti bẹ̀rẹ̀ ìjọba tiwa customary court tiwa a máa bẹ̀rẹ̀ ẹ̀ gbogbo ẹ̀ la ṣe máa sọ dáadáa in details
eléyìí signature eléyìí tí kò lérè o signature yìí pé a ti lọ́lé òmìnira Yorùbá 2022 yìí ní dandan ni ó ti di dandan. ẹ jọ̀ọ́ ẹ bá wa ṣe kíákíá, Ọlọ́run á fún wa ṣe, Ọlọ́run á bá a ṣàṣeyọrí ẹ̀. àmín. Ẹ ṣeun púpọ̀ ìyá wa, ẹ jẹ́ kí ìyá sáré fi ká bàbá wa àti táwọn olókùn ìṣèlú náà ni. Orúkọ mi ni Dúpẹ́ Onítìrí Abíọ́lá, ọmọ Onítìrí Èkó, opó olóògbé MKO Abíọ́lá. Mo kí gbogbo ọmọ Yorùbá káàkiri àgbáyé, mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà, mo kí arúgbó. Mo fẹ́ kí gbogbo àwa tá a pé ní tòótọ́ àti lódodo a fẹ́ òmìnira Yorùbá ní 2022. Mo fẹ́ ká lọ sign. Tí a ò ní pàdánù. Ẹ̀yin èèyàn mi tí wọ́n wò mí ni ọmọ Yorùbá ni mí, ọmọ Yorùbá pàtàkì, ọmọ Yorùbá tàtà, ọmọ pàtàkì, ọmọ Yorùbá tàtà, ọmọ Yorùbá tó solid. Mo fẹ́ àsìkò sọ pé ẹ máa wo Yorùbá ni. Glory be to God in the highest. Ẹ káàsán sá, ẹ káàsán máa ní gbogbo tẹ́ tí ń wò mí. Ẹ káàárọ̀ sá, ẹ káàárọ̀ máa ní gbogbo tẹ́ tí ń wò mí. Ẹ káalẹ́ sá, ẹ káalẹ́ máa ní gbogbo tẹ́ tí ń wò mí lákòókò yìí. Orúkọ mi ni Senior Prophet Ilésànmí Akínọlá, Ambassador of Favour, Bàbá Àjàrà Mímọ́. Mo ń fi àkókò yìí sọ fún wa nípa àkànṣe àdúrà tó máa wáyé ní on the 18th of this month ní ìlú Badagry ní Suntan Beach. 24 hours with God. Àkórí ìrìn àjò náà ni I'll bring you out from your affliction. Èmi ò mú ọ jáde kúrò nínú ìpọ́njú. Wá bá Ọlọ́run àti Ẹlẹ́dàá rẹ pàdé ní on the 18th of this month ní Suntan Beach ní ìlú Badagry. Ohun tó bá ti ń bọ̀ máa bọ̀ pẹ̀lú ìgbàgbọ́ rẹ. Ilé máa wáyé, ó máa jẹ́ àkànṣe àdúrà níbi tó ti máa bá àwọn ìránṣẹ́ Ọlọ́run pàtàkì pàdé. Àwọn ìránṣẹ́ Ọlọ́run tó pọ̀ ló máa bá pàdé ní ọjọ́ yẹn láti aago 4 òwúrọ̀ títí aago 4 òwúrọ̀ ọjọ́ kejì 24 hours with God. Nítorí pé o ṣe léyìí, nítorí pé o gbọ́ ọ̀rọ̀ yìí, nítorí pé o gba gbólóhùn yìí gbọ́, mo wí bí ohun ẹni tó dá ayé àti ọ̀run lórúkọ Jésù. Ohun tó pa ilẹ̀kùn ọkàn lánàá lónìí ó yá kó di ẹ̀rín fún ẹ. Ohun tó ń pa ilẹ̀kùn ọkàn lọ́wọ́lọ́wọ́ lónìí lórúkọ Olúwa ó yá kó di ayọ̀ fún ẹ. Ìṣubú rẹ àná lórúkọ Jésù Ọlọ́run fi gbé ọ dìde lónìí. Ìdààmú rẹ àná lórúkọ Olúwa ó yá kó dohun ìgbàgbé. Bíbélì sọ wípé èmi ó ṣàánú fún àwọn tèmi ó ṣàánú fún. Àwọn tá a kà kọ sílẹ̀ àánú fún lọ́sẹ̀ yìí, lóṣù yìí, lọ́dún yìí, mo wí bí ohun ẹni tó dá ayé àti ọ̀run, bó ṣe ń wò mí tó bá dẹ̀ ṣe àmì lórúkọ Jésù, àánú máa wáyé rẹ. Àtèmi àti ẹ a ò ní rí ìjákulẹ̀ mọ́. Mo wí bí ohun